ọmọ ìyá mi. Ó mi ní pé láti 111 years láti ń gba gbàsgbòs gbàsgbàs lọ́wọ́ Fúlàní pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá. Ẹ sì fi tàwọn ọmọ Yíbò lẹ̀ lọ́wọ́ Fúlàní láti 100 ọdún ó lé ní 11 láti ń gba gbàsgbòs lọ́wọ́ wọn. Ṣùgbọ́n kò sí kankan nú àwọn àgbàlagbà wa o. Àwọn àgbà Yorùbá, ọba Yorùbá, millionaire Yorùbá, politicians Yorùbá tó dìde ṣàn, tó dìde bí akọgun. Ẹgbẹ́ Ádámù síbẹ̀ gangan. Ẹ fi ṣe journalismo kò lè gbẹ́dìyẹ. Àwo díẹ̀ ò lè gbẹ́dìyẹ. Níwájú Ganiu Adamu tó péré ní Gani Adams ní Fúlàní ti ń pa wọ́n lọ́tún lọ́sì. Àwọn wítọ́ wa adaṣọ funfun bolè bí ìtòlóríṣà. Mélòó ló bá wa mú nínú Fúlàní terrorist X-Men tó ń pa wá. Ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ súnmọ́ mi o. Ẹ súnmọ́ mi, mẹ́wàá ń ṣe wá. Mẹ́wàá ń ṣe wá. Gumi Sheikh Gumi ọmọ Fúlàní. Ó lóun fẹ́ lọ sí Saudi Arabia. Ẹ̀yin ará mi, wọ́n lè padà ẹsẹ̀ ò balẹ̀. Ìkankan náà ni wọ́n o. Ara àwọn tí Saudi Arabia lé jáde, àwọn baba ńlá baba wọn tó lé jáde, òun náà ni Tumandam Fodio yẹn o. Wọn ò gbà o. Wọn ò jẹ́ kó lọ ṣe háàjì àbí umura or whatever they call it. Ṣùgbọ́n ní Nàìjíríà, the decadent contraption called Nigeria, ẹ̀ ń tẹ́rọ̀gì fún Gumi. Gumi ni liaison, the government and the terrorists and the Boko Haram and the Lakurawas and the Memunatu, Mebudati, Musibau. Gumi, a citizen, an individual, ó dẹ̀ ń pàṣẹ lọ́sàn lóru fún government wo nìyẹn náà? Ṣé kangaroo government lẹ́nu ní Nàìjíríà? Tàbá wa wí tán ẹni practice democracy. Ṣé democracy nìyẹn ni àbí ẹ̀ ń demonstrate, eviscerate madness and craziness? Is that democracy? Where one single man will be negotiating, will be the middleman between terrorists, not one time, not two times, and asking you to pay them so that you can have peace. Which said country? Which free country? Which sensible country will permit this kind of insanity? This is insanity, people. This is insanity. An individual negotiating as a middleman, as an arbitrator with terrorists, and telling the government of the day to pay terrorists so that they can have peace in that state, in that city, in that community, or even in the country, the entire country. One man, probably Gumi has 6 heads, 12 eyes, 4 mouths that the rest of us don't have. Somebody tell me, what is so peculiar or unique about this Gumi guy, except that he's a madman? Sheikh Gumi is crazy in his psychiatric evaluation, assessment, because I have never seen any man who knows that these Fulani X-Men are killing everybody, and yet is asking the government not to provoke them, not to touch them, but to pay them, give them houses, give them wives, so that the country can be at peace. One man is dictating to an entire nation. One man, one Sheikh Gumi is dictating to the entire nation, asking the nation to permit, to allow, to support terrorist organizations. And the government is listening. He has not been arrested, though. He has not been arrested. Instead, people are doffing their cap for this madman called Gumi. Sheikh Gumi, all this madness, all this nonsense can only take place
can only take place in a kangaroo place like Nigeria. Where in the world will the head of the country allow an insane man like Gumi to be negotiating on behalf of the government? Gumi is not in the military. He's not a policeman. He's not elected into any office. But he has the audacity, he has the impunity, the temerity to dictate to the government of the day. Where is that done? Who does that except in a crazy place, a crazy environment like Nigeria? Wake up, Yoruba elders. Wake up, Yoruba politicians. Wake up, Yoruba billionaires, millionaires, thousandaires, trillionaires. Wake up. You are all alive, but I'm telling you, you are dead. You are walking dead, and you don't even know it. Gómìnà pàṣẹ fún Bàbá Tinubu. Bàbá Tinubu, ẹ̀dẹ̀lẹ̀ wà láyé. Lórí àpẹẹrẹ yìí ni Tinubu ní Gumi ti ń fọhùn. Ló ń fọhùn like a lone man in the wilderness. Tó ń sọ fún yín pé kẹ́ má provoke àwọn terrorists yẹn o. Àwọn táwọn pè ní bandits. Ẹ̀rà fi wọ́n lẹ̀ o. Allah ló gbé wọn wá. Bàbá Tinubu ẹ bi ìyàwó yín. Ta ni Jésù gbé wá pé kó wá gbèjà wa? After all, Kìrìsìtẹ́nì nìyàwó yín. Gumi ti sọ pé Allah ló gbé wọn wá. Tí Allah bá gbé Boko Haram wá, táwa ni Jésù tí ìyàwó yín lòun ń pè, tó bá jẹ́ pé Jésù ló ń pè. Tó dẹ̀ ti sọ fún Jésù pé wọ́n ń pa àwọn èèyàn. Kí Jésù kó jọ kó ràn wọ́n lọ́wọ́. Ta ni Ọlọ́run rán sí ìyàwó yín? Bàbá Tinubu oníkòmọkòtò, bàbá jẹ́ lójú onílé jẹ́ lójú àlejò. Bàbá tó ń gbà bọ̀dẹ̀ fáwọn èèyàn tiẹ̀. Bàbá tó ti ta sóòlù ẹ̀ fún Sátánì. Ń tí Sátánì Gumi bá ní kẹ́ ṣe lẹ́ ń ṣe bàbá Tinubu. Ayé yín ti polúṣo. Ẹ̀yin ará mi ní ìlú tẹ́lẹ̀ lọ́ba ẹni jòyè. Ẹni gọ́fọ́mẹ̀ntì. Agbésùnmọ̀mí ló fi jẹ́ chief o. Agbésùnmọ̀mí terrorist that is known all over the world. Ní Nigeria fi ṣe chief. Mr. Kayode Egbetokun. Ẹ̀yin DSS. Ẹ̀yin Air Force. Supreme whatever tẹ́ pera yín. Lè dámú Gumi. Tún lè dá. Dámú ẹni tó fi ṣe chief. Agbésùnmọ̀mí apànìyàn. Pani lẹ́ aláwù pé kó fi ṣe chief. Wọ́n wá ṣe yẹn tán. Wọ́n tún wá pe ẹ̀yin forces. Ẹ̀yin armed forces ẹ tún lọ. Wọ́n ti ṣépè fún yín o. Èpè ti ràn yín o. Àtọlọ́pàá ni o. Àti DSS ni o. Àti army ni o. Àti Interpol yín ni o. Èpè ti ń jà lórí yín o. Èpè ti ń jà lórí yín o. Ẹ fi agbésùnmọ̀mí. Ẹgbà kan fi agbésùnmọ̀mí. Kan fi ṣe chief ní ìlú tó lọ́ba tó níjòyè. Tẹ́lẹ̀ ní gọ́fọ́mẹ̀ntì. Ẹlẹ́n practice democracy. Ẹ ti ya wèrè o. And demonstrate madness in real time. Madness. Then demonstrate. Ẹ̀yin ọmọ Yorùbá gidi. Ẹ súnmọ́ mi àti wọ́ gàù. Àti wọ́ gàwó. Ẹni tó fi ṣe chief ọmọ apànìyàn. Tó gbé chief lé lọ́wọ́. Tó bá jókòó sórí àpèrè ẹ̀. A máa dágán mú so ni o. Níjọ́ tó bá wùn. A ní kan wá sádùúgbò yín. Kan wá pa just 20 people. Níjọ́ tó bá wùn as chief wọn. A ní kan bọ́ sádùúgbò tèmi. Èmi tẹ́nu mi ti ẹ̀ gbọ̀rọ̀. Tí mò ń pariwo wọn. A ní kan lọ pa 50 ládùúgbò mi. Tí kò sí bàbá ńlẹ̀ nìkan kan tó máa dá dúró. Bàbá Tinubu ò tí tó dá kankan dúró nú wọn. Tó bá tún yá tún lọ sádùúgbò ẹlòmíì. Ńgbà tó bá rí pé kò sí kankan nú yín tẹ́ dìde. Ẹ̀yin working dead leaders. A ní kọ́ lọ pọ̀ 150, ó ti pa 200 rí. A máa mú bọ̀, skelebu ni. Níjọ́ tó bá dẹ̀ wù. Ó lè ní kán level gbogbo Ọ̀ṣun. Dancing governor ṣọ́ wà ń bẹ̀. Mo fi ń pàrokò fún yín ni. Gbogbo yín lẹ máa jẹ breakfast, lunch and dinner lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ìgbòho ń pariwo fún yín bí ọdún mẹ́rin sẹ́yìn.
Any wizzy is not educated, is not sophisticated, is not learned. And your mom, they learned to take PhD. Timmy just san náà yín orí yín ti sán mọ́lẹ̀. Wọ́n ti forí yín gbálẹ̀. Ẹ lè pẹ́ ṣinṣin. Torí náà ni Gúnmi tí ò gbé bọ̀ dání. Ó ń sọ̀rọ̀ gbogbo yín, ẹ̀rù ń bà gbogbo yín. Aṣọ́mọ àlè ṣì kù lórí ilẹ̀ ní Yorùbá. Aṣọ́mọ àlè ṣì wà nínú wa. Àwa wítọ́ ẹni jagunjagun ni yín. Ẹlẹ́lẹ́ alágbára ni yín. Onímọ̀ ni yín, olóye ni yín. Fúlàní àti Gúnmi ló ń dá gọ́mú so yẹn o. Bàbá Tinubu, Adékúnlé Bọ́lá Ahmed Tinubu, Bàbá Fọláṣadé, Bàbá Ṣèyí allegedly Ojukwu. Ẹ ń gbọ́n tó ń ṣẹlẹ̀, ẹ pa pínrín jẹ. Ó máa kàn dílé yín o, Bàbá Tinubu. Ó máa kàn dílé yín. Ẹ máa kàn dín nídìí yọ̀. Ẹ ti wọ́ gàù, ẹ ti dáràn. Tí ẹ bá dìde, kẹwàá solution sí madness yìí. Madness tó ń lọ all over Nigeria. Wọ́n ti pa wọ́n ní Kogi, wọ́n ti move sí Ìlọrin, wọ́n ti wọ Ṣàgámù, wọ́n ti lọ sógùn, wọ́n ti lọ sóǹdó. Ẹ̀dẹ̀ jókòó ẹ̀ṣì ganu kalẹ̀. Ṣé Allah ló máa wá gbà yín? Àwọn tó jẹ́ pé tó bá pa yín tán, Allahu Akbar ló ń pè. Ṣé Allah ló máa gbà yín lẹ̀? Ẹ̀yin ọmọ ìyá mi ẹ dìde o. Ẹ dìde kẹ́ pariwo sáyé o. Ẹ pariwo bàbá Tinubu, ọmọ olódò ọdẹ, ọmọ olódò orin, ẹ pariwo wọn fáyé. Ẹ̀yin abiyamọ àgbáyé ẹ dìde. Ẹ má jẹ́ kán polúṣọ àwọn ọmọ Yorùbá, ẹ dìde. Abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ dìde. Èmi ni mo pè yín o. Èmi ni mo pè yín, ni mo bẹ̀ yín o, ẹ dìde o. Ẹ má jẹ́ fún Fúlàní ṣayé wa légbodò. Ẹ má jẹ́ kán ṣayé wa légbodò. Èrèlú tún wà ṣe. Èrèlú tún wà ṣe, mo pè ẹ́. Ìwọ ló lérèlú alágbára nìyẹn. Ọmọ ọba nìyẹn. Ó dẹ̀ mélòó tó bá ọba ìlú ẹ̀ sọ̀rọ̀ kó dìde. Èrèlú tún wà ṣe, oníkòmọ́kòtọ́. Abiyagba, ajẹlójú onílé, jẹlójú àlejò. Àwọn ọ̀rẹ́ Fúlàní, àwọn askisas, aslikas Fúlàní nìyẹn. Èrèlú tún wà ṣe, èmi ni mo ń pè ẹ́. Ọmọ mi, ọmọ Jani Atu ló ń pè ẹ́ o, ọmọ Èkó pọ́nbélé. Èrèlú ló pè ẹ́. Gbogbo àwọn ọmọ tó máa délédé Yorùbá, òun ló ń pa lójú ẹ̀mí ẹ̀yẹn. Ẹ wá wí tẹ́lá abiyamọ nìyí. Abiyagba nìyẹn. Ọ̀yin là ń pè ní arọ́ṣọ má balẹ̀. Ọlọ́run máa fà á ya mọ́ yín lára ní tẹ́ ẹ̀ bá dìde. Tẹ́ ẹ bá jẹ́ kó máa pa àwọn ọmọ tó máa gbé orílẹ̀-èdè Yorùbá ga, Olúwa pa ẹ̀yin náà. Á pa yín dànù, ó ti sọ bẹ́ẹ̀. Pé tẹ́ bá pa ọmọ aláìní lẹ́kún, tẹ́ ń pa ìyá opó, tẹ́ ń pa lẹ́kún. Ó wà nínú Exodus. Lọ yá Bíbélì, Èrèlú tún wà ṣe. Mo ti ní mo máa jáde fún ẹ ní ọ̀sán yìí ni. Tẹ olórí burúkú ẹ, ò ń gbé Ọọ̀nì jáde. Ó dẹ̀ mélòó tó sọ fún Ọọ̀nì pé kó dìde kó gbèjà àwọn ọmọ ẹ̀. Kò sí kékeré bàbá. Àbí tán bá wọ ààfin, Ọọ̀nì. Tán wá gbé Tiwaládé. Àbí Tolúwaláṣẹ. Ṣé Ọọ̀nì máa dákẹ́ ó máa ganu sí wọn ni? Ṣé bó máa fight back ni? Ṣùgbọ́n wọ́n ń pa wọ́n ń pa àwọn ọmọ ẹ̀, àwọn ọmọ Yorùbá lọ́tún lọ́sì. Wọ́n dá pínrín jẹ. Wọ́n pa pínrín jẹ. Èrèlú tún wà ṣe. Ó wá ń jáde, ó ń gbé flyer lórí burúkú kan jáde. Ta ló fẹ́ bẹ́ẹ̀ wò? Ta ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ òṣì tó ń sọ? Ọdún kẹwàá tí Fúlàní ti ń pa wá nìyí. Kí ló mú ṣe? Èrèlú tún wà ṣe. Mo ń pè ẹ́ o, yá London ló wà. Ibikíbi tó bá wà tó bá ń gbọ́ omi, kó mọ̀ pé mò ń challenge ẹni. Kí ló ṣe? Ó kàn fẹ́ máa wá àìpù Ọọ̀nì. Á ti mọ̀ pé Ọọ̀nì òun ni the oracle of Yorùbá dynasty. Ó nídìí láti sọ fún wa ẹ̀ńtọ́ Ọọ̀nì jẹ́. Tọ́mọ àlè ẹ bá jẹ́ ọmọ ìdílé ọba, wọ́n fi ẹ́ ṣe Èrèlú. Ó ṣe máa gbà wá, tó máa gba àwọn èèyàn, àwọn ìbátan ẹ, àwọn ẹbí ẹ nínú ẹ̀jẹ̀ lọ́wọ́ Fúlàní ló yẹ kó máa wá. Mo mọ̀ pé gbogbo tó ń wá ń sìn validation ni, acceptance. Kò dẹ̀ sẹ́ni tó máa accept ẹ torí olórí burúkú abiyagba. Àwọn ìyá kí ìyá ni ẹ̀yin ìyá arọ́ṣọ má balẹ̀, ológì ní òru. Olúwa ló máa ara Ọlọ́run ló máa sán kalẹ̀, ló máa sán yín pa. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi position, tẹ́ ń fa dé, tẹ́ ń foyè, tẹ́ fi ń dé wa mọ́lẹ̀, tẹ́ fẹ́ sọ wá di àgbàdo núùgò, tẹ́ máa mú jẹ.
àrọ Ọlọ́run asán payín èmi ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo yín ganu kalẹ̀ wọ́n ń fi ẹgbẹ́ sùn mọ́ mi wọ́n ń fi terrorist wọ́n fi ń jọba wọ́n fi ń jẹ chief ẹ lanu kalẹ̀ ẹ bá mi pé bàbá Fálànà bàbá Fẹ́mi Fálànà ọ̀rẹ́tọ̀ wọ́n máa sọ lọ gbogbo ẹlẹ́mù tí ìtò wá solution sí àwọn wèrè tó ń pa àwọn ẹbí yín. Oǹdó ni yín o Èkìtì ni yín o ṣé ẹ̀ gbọ́ mọ́ ṣe ń pa wọ́n lóǹdó yín àti Èkìtì yín wọ́n ti gbọ́ba mẹ́ta kalẹ̀ rí sù ní foríkorí pẹ̀lú bàbá Fẹ́ Babalọ́lá àwọn the law of the law lawyer of lawyers foríkorí bí Fúlàní ṣe máa gbé gbogbo yín lọ àwọn làwọn ń debate bí Fúlàní ṣe máa gbalẹ̀ bàbá ńlá bàbá yín lọ ń ṣètò ẹ̀yin ń ṣètò bẹ́ẹ̀ ṣe máa ra plane bẹ́ẹ̀ ṣe máa ra yáàtì tẹ máa kọ́lé sí Dubai tẹ máa wá sí Potomac Amẹ́ríkà tẹ máa wá ra ilé tìrì máa wó tí tsunami máa gbé lọ ti dúkìá tó kó sínú abẹ́ ìsí ìgbọ̀bẹ́. Bẹ́ẹ̀ ṣe máa ra another apartment ní Dubai ní gbogbo yín lé ẹjọ́ Àtíkù tó ń ra létílé ó ń ra lé àtúntì aláǹgbá eṣinṣin àwọn tó ń gbénu ilé wọn nìyẹn tó ń fi billions of naira and dollars síra ṣe rí pé ẹ ti ṣí wèrè ṣe rí pé aṣiwèrè ló pọ̀ nínú yín nítorí náà lọ́lọ́run pé ṣe pè yín ní aṣiwèrè tẹ́ fi lé ayé kó ọrọ̀ jọ ẹ̀yin kọ́ lẹ máa jẹ́ o ẹ̀yin kọ́ lẹ máa jẹ́ Ọlọ́run pàrokò fún yín ṣùgbọ́n etí ìgbọ́ yín ó ti di ṣẹ́gbọ́n tí mo wí fún yín etí yín ti dé ẹ̀kọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́fẹ́ kọ́ ẹ̀kọ́ jọ ẹ̀yin kọ́ lẹ máa jẹ́ o bọ́lọ́run ṣe pè yín láṣiwèrè nìyẹn aṣiwèrè yẹn sound ugly but you're a fool that's what it means. ẹ̀yin ọmọ Yorùbá gidi ṣẹ́gbọ́n tí mo wí fún yín wọ́n ti fi agbésùn mọ̀ mí wọ́n ti fi terrorist jẹ́ chief so níjọ́ tó bá yá tí wèrè orí ẹ bá gùn á ní kó lọ sí Oǹdó kó lọ bá ń gbé Adédatiwa maybe that will not be a bad idea toró wà ń bẹ̀ wọ́n ń pa èèyàn nílùú ẹ̀ kò ṣe nǹkan kan so níjọ́ tí chief yẹn bá ní Adédatiwa ní kẹ́ lọ gbé wá wọ́n á gbé tí bàbá ńlá bàbá ò ní ṣe nǹkan kan tí bàbá Tinubu gan ò ní ṣe nothing tó bá gbé tán ó lè ní Ṣèyí Mákindé lóhùn òun kan lọ gbé yẹn náà wá tó bá dẹ̀ tún fẹ́ ṣe á lóun fẹ́ clear Ìlọrin of all Yorùbás kan àwọn ọmọ Fúlàní take over ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀yin Yorùbá tẹ pakúni jẹ tẹ dákẹ́ tẹ wọ̀ ṣín bí ọbẹ̀ inú ṣàsùn tẹ dákẹ́ rọ́rọ́ bí omi inú àmù the new chief in town àfojú yín wọn ilá fi kùrẹ́ṣì ẹ̀yin bílíọ̀nìà olówó ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o tẹ jẹ́ Yorùbá wọn ò ní tọ́ọ̀tì Dangote ara wọn ni tẹ bá rò pé wọ́n máa ṣe nǹkan fún Dangote ẹ tutọ́ ìdànù ọ̀tún wọn lè ṣe 10 wọ́n á ṣe 10 èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tí wọ́n bá fẹ́ gbé $1 yìí gan wọ́n á gbé tí wọ́n bá fẹ́ gbé Adénúgà yín mílíọ̀nì ẹ̀yin Yorùbá bílíọ̀nì ẹ̀yin wọ́n á gbé ní ìdẹ̀rù pé bàbá Tinubu oníkòmọ́kòtò á ṣe nǹkan kan ọ̀lẹ ni bàbá Tinubu agbára ìkànnà ní wọn ò ní agbára tó fi ń tún nǹkan ṣe ẹ̀yin èèyàn mi òun ni mo tún wá sọ fún yín o kí n já yín sí Ted Cruz, a senator from the state of Texas, has already raised a bill. He called it genocidal bill against Christians. Genocidal bill of Christians wanton killing. Genocidal Christian bill. In other words, ó gbé bíìlì jáde pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì kò sí genocide l'Amẹ́ríkà o nítorí ẹ̀yin ọmọ Yorùbá ló ṣe gbé kalẹ̀ àtẹ̀yin kìrìsìtẹ́nì àtẹ̀yin ọmọ Ìgbò ló ṣe gbé kalẹ̀ ṣe máa wá dákẹ́ lórí ilẹ̀ yín ẹ máa gbà kí Fúlàní kó máa fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀
kó máa fi ọ̀bẹ jẹ yín lẹ́yìn ẹ máa gbẹ́nu rọ̀ ẹ máa ganu sí tí yín fẹ́ dé bá yín nìyí tí yín máa dé bá yín nìyẹn tẹ́ bá dákẹ́ tẹ́lẹ̀ ẹ̀ kíá mẹ́wàá á ṣẹlẹ̀ sí yín. mo sọ fún yín ìpè ìkànnù àwọn activist wa tó wá láti Akwa Ibom ó wà níbí báyìí kí ló ṣe ó lọ sí State Department America ó lọ fẹjọ́ governor of Akwa Ibom sùn ṣe mọ governor Akwa Ibom pastor uno pastor of Akwa Ibom wọ́n ti fẹjọ́ ẹ̀sùn ní State Department of America wọ́n ti revoke visa kò lè wọlé ṣẹ́gbọ́n tí mo wí fún yín wọ́n ti fi ẹjọ́ pastor uno of Akwa Ibom the governor of Akwa Ibom wọ́n ti fẹjọ́ ẹ̀sùn èmi náà fẹ́ fẹjọ́ Sanwó-Olú sùn o mo máa fẹjọ́ dancing governor Adeleke sùn mo máa fẹjọ́ Ṣèyí Mákindé sùn pàápàá jùlọ mo máa fẹjọ́ Adédatiwa sùn of Ondo bàbá oníkòmọkòtọ Adédatiwa mo sì ń pàkíyèsí ẹ̀ sí ìpè tó bá jẹ́ kí Bala Mohammed gba bitumen 42 billion tons of bitumen lọ́wọ́ wa ọmọ Yorùbá ni mí o lóòótọ́ mi ń sọmọ Ondo ọ̀tọ̀ ọmọ Yorùbá ni wá tó bá jẹ́ kó gbà lọ́wọ́ wa ó ti rugi oyin ikú pitú ti pa ẹ́ tó bá jẹ́ kí Bala Mohammed tó lọ bá sáyìn any useless crazy secret agreement tó gbọ́ bitumen yẹn lọ́wọ́ ẹ ó ti rógo láláìdé ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Ondo ṣe ń gbọ́ mi Adédatiwa ti fẹ́ sáyìn agreement pẹ̀lú Bala o torí pé mo gbọ́ pé Bala ti gbé 2 billion kan lé lọ́wọ́ bitumen yẹn wọ́n ti 17 trillion tó máa fún wa níṣẹ́ l'Ondo àti gbogbo agbègbè Yorùbá land tẹ́ ẹ bá jẹ́ kí Bala Mohammed gbà ayé yìí ti pollution yẹn o Fúlàní àgbà gbomiṣàn yìí lọ́wọ́ ẹ̀ ní rí nada ẹ̀ ní rí nothing ẹ̀ ní rí ẹ̀ ní rí mo sọ tèmi yọkọlúwa kò wá tọ́nà àfẹ́ bá Fúlàní ṣe nírọ́ ni wọ́n da ọ̀dẹ̀ ni wọ́n òpònú ni wọ́n àwọn òpònú wọ́n ṣe gbàsígbòsì fún wa ń sìn yìí àwọn òpònú wọ́n gbẹ́sẹ̀ sórí ọrùn wa o they have become the albatross around our necks. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ má dákẹ́ o ẹ má gbóhùn sókè mo fẹ́ kẹ́ máa pariwo yẹn ní kíkan ṣé mọ̀ pé mo sọ fún yín pé mo kọ lẹ́tà sí orílẹ̀-èdè tó ti tó 70 countries institutions NGOs all together 70 wọ́n ti ń dé sí padà o Canada máàkì ó ti dé sí padà McCartney the Prime Minister of Canada ó ti dá mi lóhùn ó lóhùn ti send lẹ́tà mi ọ̀lẹ́tà wa èmi àti co-convener wa òun ti send ẹ̀ sí State Department òun ibi tó ti máa bá wa tó máa ti bá wa fẹjú sí tó máa gbé microscope sí tó máa rí tó ń ṣẹlẹ̀. Professor of Law PLO Lumumba of Kenya ó ti bá wa sọ̀rọ̀ ó lóun fẹ́ gbọ́ mọ́ lórí nǹkan fẹ́ sọ a máa tó pè ẹ̀yin ẹsẹ̀ ní Nàìjíríà ẹsẹ̀ ní ọmọ Yorùbá ń bọ́ lẹ́wà discharge and bail lẹ́ ń bá káàkiri the biggest briefs lẹ́ ń wá kiri bàbá fẹ́ bàbá lọ́lá o bàbá òun kan Èkìtì kan níbo lẹ́wà Èkìtì kan ní ti ẹ̀ mọ́mọ́ ṣe ń ké Èkìtì pọ́nbélé níbo lẹ́wà táwọn lọ́yà àgbáyé tán ganu sọ̀rọ̀ wa tẹ́yìn papọ̀ ní jẹ̀bi omi inú àmù ó máa tó yín tí bàbá Fálànà ẹ má pariwo tí ò dín mínì ẹ fèsì bàbá Tinubu kẹ́ sọ fún yín pé nínú yìí tí wọ́n fi agbésùnmọ̀mí jẹ chief yìí á tó kó dìde kó ṣe nǹkan kan o torí tán bá ní
agbésùnmọ̀mí ní kán lọ gbé Ṣadé wá Fọláṣadé Òjó àbí kán lọ gbé Ṣèyí wá àbí kán lọ gbọ́ Láyínká wá àbí kán lọ gbé Zainab inú wọn ò lè dùn torí náà àwọn ọmọ tájọ́ ọmọ Yorùbá tọ́n bá fẹ́ kí ayé wọn kó polúṣọ bàbá Tinubu láti dìde o tí bàbá Tinubu gan ò bá dìde Bìlísì àwọlé tọ̀ wọ́n wá o Bìlísì àwọlé tọ̀ bàbá Tinubu gangan fún ara wọn torí tó bá yá chip yẹn torí burúkú ẹgùn tí wèrè ẹgùn á ní bàbá Tinubu gangan nìkan lọ gbé wá fóun òun fẹ́ rí face to face Gumi ti ń lọ bá wọn sọ̀rọ̀ tó bá yá á dìmáàndì òun fẹ́ rí olórí Yorùbá nígbà táwọn bá tẹ̀ ti ń lọ tán ti ń lọ jùdí àwọn judiciary tán ti gba Ghana must go ẹni wo la ní ẹ̀yin ọmọ Yorùbá dá ní dójú tì wá àwọn alálẹ̀ máa ń fún yín ní ẹgbà tó dáa àwọn alálẹ̀ wọn á na dóńbì sí yín lára àwọn alálẹ̀ wọn máa fún yín ní ẹgbà gbogbo ẹ̀yin tẹ́ ń dènà di ọmọ Yorùbá ẹ lè rọ́nà gbígbà èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá dàbí lójú yín pé ẹ̀ ń rí ṣe Ọlọ́run sì gbà yín láyè ni but at the end of the day alálẹ̀ máa yí dànù ni torí apànìyàn ní ìka ènìyàn ní kẹ́ni má ní ní yín kò tẹ́ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ kejì ẹ̀yin ará mi tí ì máa rórúkọ àwọn senators yẹn o orúkọ àwọn representatives yẹn ẹ lọ sórí YouTube channel mi Dr. Wunmi Lawal kẹ́ bá mi máa paste orúkọ wọn síbẹ̀ lẹ́yìn tẹ́ bá mi paste ẹ̀ síbẹ̀ màá jẹ́ yín lábọ̀ ibi tí mo bá send orúkọ wọn lọ bí Germany ṣe ń gborúkọ wọn ní Australia ń gborúkọ wọn ní Canada already Canada ti ní APC PDP whatever they may call themselves as member of ADC gan criminal náà kóra wọn síbẹ̀ àwọn apànìyàn àwọn olè allegedly àwọn onímọ̀ dàrú alágàbàgebè oníkòmọ́kòtọ̀ àwọn ajẹlójú onílé jẹlójú àlejò àwọn èkúté ilé àti ológbò ìyá àgbà àwọn ló constitute gbogbo useless parties tán láwọn dálẹ̀ tán kó from ADC to PDP from PDP to APC and back from APC back to ADC wọ́n ń ṣorí burúkú wọ́n láwọn ń ṣogun ọdún léyà. ẹ bá mi fi ṣọwọ́ sí wọn sísà mi mo like orúkọ yín yẹn o Ayọ̀mídé ayọ̀ wa máa dé ó máa kún ayọ̀ wa máa kún kò ní dé nìkan ó máa pọ̀rọ̀ àbìtìrà bàtà orúkọ tí mo fi ń ṣe story tí mo ń ṣe nìyẹn o Ayọ̀mídé ayọ̀ wa máa dé ó máa kún ẹ ṣé ìyá mi ẹ bá mi pín sí gbogbo ibi tẹ́ bá mọ̀ wọ́n láti gbọ́ tí àwa Yorùbá ò bá ya wèrè tí wọ́n fún wa ní kòlóòsì mọ́ tá a wà lórí tramadol tá a mú cocaine ṣé kò yẹ ká dìde bàbá Tinubu ló ṣe wá sọ pé kájà nígbà tó ń pa wá tó ń wọlé wọ́n wọnú ilé wa wọ́n pa bí amọ́ wọ́n pa ìyá wọ́n pọ̀ mọ́ àwa fẹ́ dákẹ́ ṣẹ́yìn orí nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn orí nǹkan tó ṣẹlẹ̀ ní France máa tó wó ṣubú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo dúkìá Africans tó ń gbà gbogbo ẹ̀ lọ́wọ́ máa gbà lọ́wọ́ wọn ṣẹ́yìn orí nǹkan tó ṣẹlẹ̀ ní Nepal ni èyí tó jù yẹn ló máa ṣẹlẹ̀ ní Nàìjíríà torí wọ́n ti ń sún wa kan ògiri ohun tó ṣẹlẹ̀ ní Nepal mẹ́wàá ẹ̀ máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ń tẹ́ bá fẹ́ kẹ́ sọ torí pé kí ni olójú òní lajú ẹ̀ lẹ̀ kíta lùbù kókó wọ̀ a ní dúró tó yẹ kó dìgbà tí Fúlàní bá gbé ọ̀bẹ sí wa lọ́fun la tó máa pariwo ẹ pariwo sókè ẹ gbóhùn sókè àwọn aráyé ń gbọ́ yín Canada ṣe respond sí lẹ́tà tí mo kọ tẹ́mi àti co-convener mi kọ PLO professor of law in Kenya ó ti dá wa lóhùn ó lóhùn fẹ́ bá wa sọ̀rọ̀ nítorí náà ẹ máa pariwo ariwo wa ò tí tó mi ò rí wa ká pariwo ó dàbí pé a ti sùn lọ a wà ní comatose state àwa tá a dẹ̀ mú kòlóòsì tá a mú tramadol tá a mú cocaine ó yẹ ká gbóhùn sókè torí orí wa ò tí dàrú ẹ pariwo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ gbóhùn sókè ẹ pé bàbá Tinubu o bàbá Abibat bàbá Zainab má fẹ̀mí wa wégbodò ni o má ṣe 8 years but àwa fẹ́ lọ ìwọ pẹ̀lú Fúlàní ọmọ ìyá nìyí ẹ̀yin lẹ gbé Buhari wọlé ẹ̀yin lẹ kíìpù Buhari ṣùgbọ́n àwa fẹ́ lọ bẹ́ẹ̀ bá fẹ́ bá Fúlàní lọ dédé wa ló ṣe ẹjọ́ wọn bẹ́ẹ̀ fi nǹkan kan jọ̀wọ́ ẹ fi àjọ wọn
ọ̀dájú ni yín. Bàbá Tinubu ọ̀dájú ọmọkùnrin ni yín. Ọ̀dájú bàbá ni yín. Nífẹ̀ẹ́ ni kẹ́ni àfi mo doubt tẹ́ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ yín. Ẹ lè máa fún wọn lówó kẹ́ máa fún wọn lọ́lá tẹ́ bá nífẹ̀ẹ́ wọn. Tẹ́ bá wo bí àtúbọ̀ tí wọ́n ṣe máa rí lẹ́yìn ọ̀la ní máa ṣe gbogbo tẹ́ ń ṣe. Ẹ ń filé ayé yín bà ti àwọn ọmọ yín jẹ́. Ẹ ń filé ayé yín bà àlámọ̀rí àwọn ọmọ yín jẹ́. Bàbá Tinubu àtàwọn sàngbétọ́ tó tẹ̀lé yín lẹ́yìn tó ní kẹ́ máa ṣe lọ. Fẹ́mi Gbàjàbíàmílà Secretary of State sórí tó ń lọ lórílẹ̀ Nàìjíríà kò tiẹ̀ dàbí pé òun sọ̀rọ̀ wọ́n ti gbóhùn lẹ́nu ẹ̀kọ́ yẹn. Redundant Secretary of State, visionless Secretary of State. Gbogbo yín ló lè ní yín. Ilẹ̀ máa tó mọ́ bá yín táyé máa mọ̀ pé bàrà ò ní gbogbo yín. Bàrà ò ní yẹn. Ẹ ti jíjí ẹ fi gbogbo nǹkan jígan ẹ fi ṣoríire. Òṣì lẹ́tí ń ṣe bí ọmọ aṣẹ́wó. Ẹ̀rọ mọ́tò ní 1 million. 1 million kì í ṣe owó. 1 million. Tó máa gbé téèyàn kan tó máa là mọ́ yín látẹ̀yìn tí gbogbo ẹ̀ máa fọ́ká. End of 1 million yín ni. And how much is $1 million? Maybe 1 billion. Ìyẹn wá jówó. Ṣé yẹn jówó? Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run. Mo lè má mọ gbogbo yín, mo lè má mọ orúkọ yín. But àwọn tó wà lájú ilé ọ̀run, wọ́n mọ̀ yín. Wọ́n mọ̀ yín tilétilé. Tásìkò bá tó, ẹ gba answer sí ìbéèrè yín. Ẹ̀yin ọmọ ìyá mi, mo tún ní kí n kí yín ní o. This is a wonderful day. Tí n bá ti ń rí màmá mú wá bá yín. But ẹ má dákẹ́ rọ́rọ́ o. Ẹ gbóhùn sókè. Ṣẹ́gbọ́n tí mo sọ fún yín, mo kọ lẹ́tà sí Canada, èmi àti co-convener mi. Canada ti dáhùn. Magani, Mark Carney, the Prime Minister. Olóhùn ti send the letter yẹn lọ sí Foreign Affairs Department. Ó mì ní pé ó gbọ́ tiwa. Ó ní empathy. Ó dẹ̀ ready láti ṣe something about it. Ẹ̀yin ọmọ ìyá mi ẹ dìde o. Ẹ máa pariwo sókè. Ohun tí mo ní kẹ́ mú wá, òun ni gbogbo orúkọ àwọn senators ni. Àti ti Yorùbá ni o. Àti Igbo ni o. Gbogbo wọn ní kẹ́ forúkọ wọn. Ẹ fi orúkọ wọn ṣọwọ́ sí mi. Èmi yìí mi ò lówó lọ́wọ́ o. Mi ò nípò o. Ṣùgbọ́n mo ní Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ń tẹ̀lé mi. Òun la látìlẹ́yìn mi. Ẹ bá mi forúkọ gbogbo wọn. Ẹ fi ṣọwọ́ sí mi. Wọn ò ní wọ ìlú yìí láti máa ná owó wa tán jí. Nàìjíríà lọ sí jí kàn jókòó. Kàn jókòó sí Nàìjíríà kan máa ná. Ibẹ̀ làwọn alálẹ̀ tí máa fún wọn ní ánsà wọn. Ẹ forúkọ wọn ránṣẹ́ o. Ẹ lọ sórí YouTube channel mi Dr. Wunmi Lawal. Kẹ́ bá mi forúkọ wọn síbẹ̀. Àti ti Senate ni. Àti House of Rep ni. Ẹ bá mi forúkọ wọn síbẹ̀. Ẹ máa gbọ́ bí mo fẹ́ ṣe nǹkan kan pé àbí mi ní ṣe. Gbogbo àgbáyé ló máa àwọn wèrè tó ń balẹ̀ ayé wa jẹ́. Àwọn tó ti rìtáyà gan ẹ bá mi forúkọ wọn sí. Torí àwọn náà ń dá gánmú so. Apanimáyọ̀dà ni wọ́n. Àwọn ológìní òru. Èrè ló tún wá ṣe. Bàbá ẹ̀ ò ní sọ̀rọ̀ o. Kó lọ bá Tinubu. Èrè ló tún wá ṣe. Mo ní kó bá bàbá ẹ sọ̀rọ̀. Bàbá ẹ Ọọ̀ni. Alálẹ̀ iṣẹ́ báwo ló ṣe ń kí wọn? Ọọ̀ni òrìṣà. Kó dá wa lóhùn o. Kó jẹ́ kí a mọ̀. Ìpè ní tòótọ́ òun ló bá lórí wa. Tó bá dẹ̀ bá lórí wa tí ìyà bá ń jẹ wá, òun ló yẹ kó gbèjà wa o. Táwọn bá dẹ̀ lè gbèjà wa. Bí a kan gbélẹ̀. Wọ́n jẹ́ kẹ́ni tó fẹ́ gbèjà wa kó bọ́ síbẹ̀. Èrè ló tún wá ṣe. Abiyagba. Àwọn ìyá ológìní. Àwọn ìyá aróṣọ má balẹ̀. Àwọn ìkà. Ẹ̀yin bí ọmọ ẹ̀yà ẹ dìde o. Ẹ dìde. Ẹ má jẹ́ kí Fúlàní polúṣọ ayé wa. Abiyamọ ayé mo pè yín tọwọ́tọwọ́. Tìrẹ̀lẹ̀. Tàánú ẹ dìde o. Ẹ dìde o. Àwọn ọmọ yín lọ́ fi ń panu o. Ní Fúlàní fi ń panu. Bí Fúlàní ṣe fi wọ́n panu. Làwọn olórí burúkú kan láàrin àwọn ọmọ Yorùbá ló ń fi wá panu. Ẹ dìde. Kán tó ṣayé wa légbodò. Ẹ dìde.
ẹ dìde kẹgbèjà wájà Olúwa fún yín ṣe ẹ̀yin ọmọ ìyá mi nú ẹ̀jẹ̀ ẹ ṣé o sísà mi Mrs. Yamu ìyanu Ọlọ́run á máa bá yín o ẹ ṣé mo appreciate yín ẹ ṣé gan Olúwa dúró tì wá ní ṣubú dànù. I'm really very excited but I'm very grateful gbogbo ìgbà tí bá ń sọ̀rọ̀ lẹ́ ń wá but ẹ bá mi pín ìyẹn lójú kò ń ṣe etí mẹ́wàá mẹ́sàn-án ló yẹ kó gbọ́ ó yẹ kí gbogbo àwọn àgbáyé tó jẹ́ ọmọ Yorùbá kàn máa gbọ́ nǹkan tí mò ń sọ torí pé kí ni àwọn olórí burúkú kan fẹ́ bà ayé wa jẹ́ wọ́n fẹ́ sọ wá dẹnu àánú wọ́n fẹ́ sọ wá di àgbàdo núgò tó máa mú jẹ pa lẹ́yọ kọ̀ọ̀kan kò lè ṣeé ṣe ẹ̀yin rẹ̀ níbi tó ti mú ìrù ẹkùn tó fi lájá lọ́wọ́ ajá wo ló máa wọlé ẹkùn tó máa jáde tí ò ní wẹ̀wẹ̀ jẹ wọ́n fẹ́ wá sọ wá di mùmú kò lè ṣeé ṣe o and as long as I have breath in my lungs I will not stop talking. Ọlọ́run ní gbóhùn lẹ́nu mi ẹ̀yin ni màmá dé wá bá màmá rí yín bá torí pé ẹ̀yin gan fún mi ní encouragement pé kí n jáde gbogbo tí bá rí tó máa pa wá lára kí n jáde. wọ́n ní GMO ti wọlé ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọ́ GMO ikú pitú lọ́gbẹ́ wá bá wa o GMO ẹ pé ìyá Mojísọ́lá Adéyẹyẹ ẹni kó gbé research tó ṣe jáde tó ní GMO dá ìyá Mojísọ́lá Adéyẹyẹ abiyagba nìyí o ẹ má gbé kú wá bá wa tẹ́ bá gbé wá bá wa Olúwa dá padà sínú living room yín á jókòó sórí tébù yín á wá wọnú yàrá tọ̀ yín kí lẹ fẹ́ mú tọ̀ wá ohun búburú lẹ fẹ́ mú tọ̀ wá tẹ́ bá ní GMO dá ìdí GMO tí Bill Gates gbé dání òun ni Diana kúlé lórí o Diana fẹ́ tú àṣírí Bill Gates náà lọ pa Diana the princess of London náà pa ní 1997 4 days tó kù fún ọmọ yẹn kó gbé Bill Gates jáde toró gbọ́rọ̀ àṣírí tí Bill Gates àti Queen Elizabeth II ń sọ ẹ̀yin ará mi ti bá sọ pé iná ń jó lórí omi ẹni kí n lọ pẹ̀lú ẹ̀wà mo lẹ́fídẹ́ǹsì tí máa gbé jáde fún yín ọmọ yẹn gbọ́ ó fẹ́ tú Bill Gates àṣírí Bill Gates síta kí lẹ́lẹ́ òkú ṣẹlẹ̀ wọ́n make sure pa wọ́n pa France náà lọ pa sí so that wọ́n ní sọ pé wọ́n wà ń bẹ̀ olórí burúkú ni Bill Gates o money miss road ó ti gba èṣù láyè èṣù tó wà nù ayé ẹ̀ ó dẹ̀ fẹ́ máa pààyàn kékeré but ẹ̀yin wo ló fẹ́ pa ẹ̀yin Africans ibi tó lóhun òun láìkí yín dé ikú ló ń gbé bọ̀ àbá yín á fún yín 2.5 billion á fi gba 100 trillion ní gbèsè ilé ayé àwọn ọmọ dúdú ó ti gbé lọ sí South Africa láti bí 20 ọdún ó ti gbé lọ sí Kenya ó lẹ́yìn ọmọ Nàìjíríà lókù tó ń fẹ́ bà ayé yín jẹ́ àwọn ikú Ṣínà Adéṣínà ikú Wùnmí Adéṣínà ìyá mi ò mọ̀ bẹ́ẹ̀ bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀ òun náà lè wà ń bẹ̀ torí òun ni godfather Akínwùmí Adéṣínà ẹ̀yin ìyá tó yẹ kẹ́ máa jà fún wa Mrs. Mojísọ́lá Adéyẹyẹ ẹ̀yin náà tún gbàbọ̀dẹ̀ ẹ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ gbèjì o ẹ bímọ o àlámọ̀rí wọn èèyàn ńlá wọn ní kẹ́ máa ro tẹ́ bá lẹ́ẹ̀ máa pa wá mẹ́sàgì náà dò ẹ káàbọ̀ mo ti ń retí yín ẹ bá mi pín eléyìí o ẹ bá mi pín pé agbésùnmọ̀mí náà fi ṣe chíìfù torí burúkú ẹ̀ tó bá ba tòde jẹ́ á ní kọ́ lọ gbé bàbá Tinubu gan wá fóun á gbá wọn sansan tó bá gbá wọn bàbá Afẹ́ Babalọ́lá á ní kọ́ fífẹ́ mi Fálànà tẹ̀lé á wá gbá wọn mílíọ̀nìyà yín wọn ò ní gbé Dangote o ọmọ ìyá wọn ní Dangote ṣẹ́ni tí Dangote ń lọ tí mọ́tò ń pààyàn tí wọ́n ṣe kankan tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀dí wọ́n ti gbá gbágbá sí lọ́rùn wọ́n ti gbé fìlà Yorùbá lé lórí wọ́n ti fẹ́ sọ di ọmọ Lagos State ibi táwọn àgbà wa táyé wọn bàjẹ́ sí nìyẹn tọ́n bá ti rówó wọ́n ti sọ̀rọ̀ ìtínú tọ́n bá ti rówó wọ́n sọ làákàyè nù tọ́n bá ti rówó wọ́n sọ ọmọlúàbí nù wọ́n gbà pé posterity wọ́n gbà pé heritage wọ́n gbà pé ibi tán ti wá tọ́n bá ti rówó ayé wọn ti polúṣo. ẹ̀yin àgbààgbà Yorùbá ayé tàwọn ẹ̀yin kan lẹ́ ń pa wá ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin lẹ́ ń gbé wa ta fúnfúnfún lánàá wọ́n ń pa wá ní mẹ́sàn-án mẹ́wàá ẹ̀sán kọ́kọ́ ẹ̀ dìde ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kálẹ̀ kò ẹ̀ sọ̀rọ̀ sókè ẹ̀ wá ń ké torí pé wọ́n sì pa yín Fúlàní máa ba ẹ̀yin náà o ọwọ́ Fúlàní máa ba ẹ̀yin náà ẹ gbọ́ ọkàn sunkàn yín ẹ̀gbọ́n tí mo sọ fún yín
bọ́n bá já yín bọ́ nílẹ̀ wọ́n á ta ọfà sínú plane yín àbí kan jó bí gúgúrú ẹ bẹ̀rẹ̀ sí ní rò ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin àgbààgbà tẹ́ ti jẹ́ kí orí burúkú nù yín kó bà tòde jẹ́ tó ń pa àwọn ọmọ yín ní mẹ́sàn-án mẹ́wàá tó ń sọ wá dolo síkalẹ̀ tó ní ká máa lọ sí Mediterranean ká máa kó sínú omi kẹjà máa jẹ wá lápá máa jẹ wá lẹ́sẹ̀ ẹ̀yin wọ́n fly nínú plane ẹ̀ ń ra new yacht ẹ̀ ń lọ sí Dubai lọ ra lé 1 million 1 billion bí ògo ṣe ń jẹ́ tọlọ́run tsunami ló máa wó gbogbo ìdànù tsunami of God èmi ò lówó ṣùgbọ́n ọmọ aláṣẹ ni mí ọlọ́run dẹ́ni kí n sọ kí àṣẹgùn gbogbo ẹ̀yin olówó ọlọ́lá politician tẹ́ ń dalẹ̀ ayé wa rú gọ́vnà níyìn ni o sínétọ̀ níyìn ni o rep ń kí n tẹ́ bá wùn tẹ́ jẹ́ tẹ́ bá lọ́wọ́ nínú ìgbèkùn táwa yìí mo ní kọ́dún yìí tó parí ẹ̀rí bínú ọlọ́run tí lóun fún ara òun máa pa yín torí pé ẹ̀ ń pa àwọn ọmọ aláìní ẹ̀ ń pa wọ́n lẹ́kún ẹ̀ ń pa àwọn opó ẹ̀ ń gbomijé ní ojú wọn ọlọ́run lóun máa pa yín ni èmi kan ni mo sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé Exodus nínú ìwé bíbélì Exodus orí kejìlélógún ẹsẹ̀ kejìlélógún títí dé ẹ̀kẹrìnlélógún ibẹ̀ lọ́lọ́run ti sọ ó ní tí àwọn ọmọ mẹ̀kúnnù àti àwọn ọmọ aláìní àti àwọn opó tẹ́ ń fìyà jẹ ó ní tó bá ké sí òun ó ní ìbínú gbígbóná òun á dìde o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ọlọ́run fún ara ẹ̀ ló sọ ẹ lọ sórí ìwé Exodus chapter 22 verses 22 to 24 ọlọ́run ní ìbínú wọn á dìde òun á gbọ́ igbe wọn tó ń bá gbọ́ igbe wọn òun á pa yín èmi kọ́ ni mo sọ èmi ò lágbára láti ṣe nǹkan kan ẹnu tí mo ní náà ni mo fi ń sọ̀rọ̀ bọ́tọ́ ọlọ́run lòun á pa yín torí òun ló dá yín ní tó bá wùn ló lè ṣe fún yín ó lòun á pa yín àwọn ìyàwó yín á bẹ̀rẹ̀ sí ní ṣopó ẹ̀yin náà ti dé èèyàn kan lópò ó ti di dandan kẹ́yìn náà kókó ṣe yín ẹ bá mi pín o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ Mr. Waris ẹ bá mi pín Sami Ayọ̀mídé ẹ bá mi pín Mr. Philip ẹ bá mi pín ẹ má jẹ́ kó jẹ́ mi nìkan mo appreciate yín thank you for your encouragement thank you for your upliftment ẹ bá mi pín àwọn Yorùbá alágbára olówó ọlọ́lá wọn láti gbọ́ wọ́n ti sùn jù wọ́n ti kù wọ́n lóorun o wọ́n ti mu kòlóòsì wọ́n ti mu káfínọ́ọ̀lù wọ́n ti gbé tramadol lé wọn lórí wọn mọ́ tó ń ṣe mọ́ ẹ bá mi jí wọn tẹ bá mi jí wọn tó bá mi fún wọn lọ́mọrogùn kán fi ro cerebrum wọn kó má jẹ́ pé sawdust náà tún kó síbẹ̀ fún wọn kò sí tí Fúlàní ò lè ṣe àti bí ọdún méjì ni mo ti ń pariwo ẹyẹ jẹ màálùú Fúlàní wọ́n fi ń ṣáájò ni wọ́n fi ń gba ọgbọ́n wọ́n fi ń gba agbára wọ́n fi ń gba boldness lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ tẹ́ bá tún máa ṣe ìyàwó ńsìn màálùú Fúlàní lẹ tún máa lọ rà ẹ tún wá kó fáwọn èèyàn jẹ sọ wọ́n dọ̀dẹ̀ kalẹ̀ tí Fúlàní bá wọlé wọn lè ṣe nǹkan kan wọn kàn máa ké ni Fúlàní á gbé orí wọn bọ́lẹ̀ ẹ bá mi fi ránṣẹ́ sí wọn o àwọn bàbá Fẹ́ Babalọ́lá àwọn Erelú tún wà ṣe ẹ bá mi fi ránṣẹ́ sí bàbá Fẹ́mi Fálànà wọ́n ń pariwo bọ̀ sí mi ò rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ o ẹ bá mi pariwo fún wọn o àwọn olówó Ọ̀tẹ́dọ́lá àwọn bílọ́níà àwọn lè rán 15-20 bílíọ̀nù wọ́n lè máa gbádùn ẹ̀ àwọn ọmọ tó máa tó Nàìjíríà ṣe òní wọn ò rí 70,000 naira gbà wọ́n dẹ̀ láwọn àgbààgbà ni wọ́n àgbààgbà tán wà nílùú torí ọmọ ti sán ẹ pé bàbá Ọbásanjọ́ oníkòmọ́kòtọ́ ọ̀rẹ́ Fúlàní wọ́n ti tà wá wọn ò tà wá fún Fúlàní nìkan wọ́n ti ta sọ́ọ̀lù wọn fún dẹ́vùlù wọ́n ti ta sọ́ọ̀lù wọn fún Satan wọn ò lójú àánú last year or some months ago ní kìnìún bàbá Ọbásanjọ́ ló pa zookeeper wọn ẹbí bàbá Ọbásanjọ́ ṣó ti kó animals tán ni wọ́n ti kó wọn kó ń bẹ̀ àwọn bàbá olórí burúkú àwọn bàbá tó ń gbé ṣépè àwọn bàbá tẹ́dì ti mú ẹ máa jẹ́gbá o Mr. Waris ẹ bá mi sọ fún wọn pé ẹgbọ́n ń bọ̀ kì í ṣe látọ̀dọ̀ Ọmọ́wùmí láti òde ọ̀run àwọn alálẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní bínú sí wọn mo sọ fún yín pé mo kọ lẹ́tà sí 70 countries institutions NGOs pé kó gbà wá lọ́wọ́ àwọn apanimáyọ̀dà yìí o ẹ̀yin ará mi ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ I am happy to tell you pé Canada ti reply mi ìjẹta Canada reply Makani the prime minister tó gbàjọba lọ́wọ́ Justin Trudeau ó lóun ti rí lẹ́tà
ó lóun ti gbé fún foreign affairs department kan bá wa fojú wò ojú kùnùsùn kan fà wá fi wò. Professor of law Professor PLO Lumumba ó ti reply yo ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ èmi àti co-convener mi. Nítorí náà ẹ pariwo mo fẹ́ kẹ́ máa pariwo kó máa dún bó ṣe ń dún Nàìjíríà kó máa dún ní Canada kó máa dún ní Australia kó máa dún ní Germany àwọn olórí burúkú yóò ní pálí wa run nígbà fún wọn o wọn ò fẹ́ fún wa lódìdí bọ́tà bá gan gbọ́dọ̀ gbá láàbọ̀ lọ́wọ́ wọn a ti jọwọ́ ṣòkòtò kan náà and as long as I live tí òun sì ń bẹ nínú ọ̀nà fún mi tí Ọlọ́run ò pa mí màá máa wá bá yín ni o ẹ̀yin ni màá rí bá o màá máa rí yín ni o ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ̀yin màá wá bá o màá dẹ̀ máa rí yín ní ayọ̀ àti àlàáfíà tí bá ti wá ń bá yín ẹ máa gbọ́ ẹ máa gbà ẹ máa bá mi tú síta fún wọn. a lè jọ́kọ̀ báyìí o bá ìjọ Oǹdó kẹjẹ Ọ̀ṣun kẹjọ ọmọ Ògùn kẹjọ ọmọ Lagos State ọmọ Yorùbá ni yín ọmọ Oòduà ni yín o ẹ má jẹ́ kí Fúlàní kó pa Bàsírà mọ́ wa lára o ẹ má jẹ́ kó sọ ayé wa dé gbódò ẹ má jẹ́ kó sọ wá di àgbàdo onúgò tó máa mú jẹ lẹ́yọ kankan Ọlọ́run ò páyé wa bẹ́ẹ̀ àwa kọ́ lára wa o àwa kọ́ la ní kọ́lọ́run fún wa ní this beautiful brains o àwa kọ́ la ní kọ́lọ́run fún wa ní wisdom o àwa kọ́ la ní kọ́lọ́run fún wa ní bàìtúmọ̀ lóńdó àwa kọ́ la sọ fọ́lọ́run pé nílé Ifẹ̀ kó fi góòdù síbẹ̀ ohun Ọlọ́run nínú ọlá ẹ̀ ó rí pé ọmọ ológo ọmọ ẹlẹ́yẹ ni wá ó lóun fẹ́ bless wa àwọn olórí burúkú olórí olóbùsán tó wá láti Sahel tá àmọ́ bí tó ti jáwèrè wọn wá àwọn bàbá ńlá bàbá wọn láti jọ́ta tí mọ̀ wọn apààyàn ni wọ́n tó wá láwọn fẹ́ pa wá lórí ilẹ̀ bàbá ńlá wa ṣẹ́ni pé kò lè ṣeéṣe torí pé Ọlọ́run rí wọn bẹ̀ kó tó fi wọ́n sí rìn wọ́n ní nọ̀mádìkì ni wọ́n máa rìn ni wọ́n máa rìn táyọ̀ máa fi parẹ́ ni wọ́n máa rìn kiri ni wọ́n máa rìn bí ìgbóná ni Olúwa ó ti dẹlẹ̀ fáwa ó fún wa nílé ó fún wa lógo ó fún wa lẹ́yẹ ó fún wa nímọ̀ ó fún wa láṣọ ó fún wa lẹ́ṣin ọmọ ẹlẹ́ṣin ni wá a gbọ́dọ̀ máa rìn dọ̀tí tó ń rìn àwọn ọmọ olóòórùn tó ń fìtọ̀ fọrí tó ń bá màálù sùn àwa ò rí bẹ́ẹ̀ ọmọ aládé ni wá ọmọ aládé ọmọ ológo ọmọ lẹ́yẹ ní gbogbo abroad tá a wà àwa ọmọ Yorùbá ló fi ń gbàdúrà pé níbo la ti rí irú àwọn èèyàn báyìí kẹtọrọ ọdún méjì mẹ́ta ọmọ Yorùbá ti gba degree tẹ bá máa rí mẹ́rin márùn ó ti gba PhD tẹ bá máa rí márùn ó ti ra lé kẹtọ bá tó ọdún mẹ́fà ó ti dá business sílẹ̀ àwa lọ́lọ́run fi fún àwa lámèdè àwa lámòye àwọn olórí burúkú kan wọ́n fẹ́ sọ wá sínú pangolo a ní kò lè ṣeéṣe kò sọmọ náà kò sí Fúlàní náà tó jọṣẹ́ tó bá bí yàláyà Fúlàní rẹ̀ kó jọṣẹ́ tí ò bá ní jẹ́ pé Ọlọ́run kò sí ẹ̀yin tẹ́ bá jẹ́ Yorùbá ti wá tẹ́ ń gbàbọ̀dẹ̀ fún wa àánú yín ṣe mí tèmi ṣọlọ́run tẹ́ bá continue tẹ́ ní Fúlàní lẹ́fẹ́ máa gbẹ̀ lẹ́yìn fẹ́ kẹ́kà lọ ẹ̀yin náà gbẹ́sẹ̀ yín sórí ọrùn wa a máa kọrin gbẹ̀yìn fún yín ni a máa gbé yín lọ sí ibodè ẹgbẹ́ wọn lọ sí ibodè àwọn Yorùbá tó ń yọ wá lẹ́nu ẹgbẹ́ wọn lọ sí ibodè ẹ bá wa gbé wọn lọ sí ibodè àní mo ní kẹ́ gbé wọn lọ sí ibodè àwọn Yorùbá alágbára olówó ọlọ́lá tó ń yọ wá lẹ́nu ẹgbẹ́ wọn lọ sí ibodè bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run orin tá a máa kọ fún yín yẹn àtọlọ́wọ́ yín ni o ọlọ́lá yín ni o politician yín ni o ìjòyè yín ni o bílọ́níà yín ni o tẹ́ ń filé ayé ni wá lára nítorí pé ẹ lówó ẹ lọ́lá wọ́n máa gbé yín lọ sí ibodè ni ọmọ aláṣẹ ni mí according to Job chapter 22 verse 28 Ọlọ́run ní kí n sọ̀rọ̀ kí àṣẹ́gun mo sọ̀rọ̀ jáde àṣẹ́gun ní ọ̀sán yìí pé gbogbo yín tẹ́ lówó tẹ́ lọ́lá tẹ́ nípò tẹ́ lágbára tẹ́ ń fi ẹ̀jà wọ ọmọ mẹ̀kúnnù tẹ́ ní kí ni ta ló bí wa bàbá wọn ń ṣe mílíọ̀nìà ẹ lè pa wá pẹ̀lú ògo Ọlọ́run ikú Ọlọ́run á sọ̀kalẹ̀ sínú ilé yín àrùn á gbé yín dè nínú ilé yín ẹ máa gbé lẹ́sọ̀dẹ́ ni wọ́n á máa fi ṣíbí wọ́n á máa fi gbé omi sí yín lẹ́nu èmi ni mo sọ bẹ́ẹ̀ àárọ̀ dẹ̀ ti gùn ní ọ̀sán yìí torí ọmọ aláṣẹ ni mí Ọlọ́run ló ní kí n sọ̀rọ̀ kí àṣẹ́gun mo pa aláṣẹ ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń dìtẹ̀ tẹ́ ń gbà bọ̀dẹ̀ fún wa nítorí ń tẹ́ fẹ́ jẹ tí ò ní pẹ́ lẹ́nu yín ń tẹ́ fẹ́ jẹ tó máa nu yín nínú ń tẹ́ máa jẹ tó máa pa yín tẹ́ ní àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá lẹ́fẹ́ sọdọ̀ lórí burúkú kalẹ̀ mo ní kí ikú wọlé tọ̀ yín wá o káàrùn kó gbé yín dé o kí mi sán wọn lórí káwọn yín Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ lọ bí prophetess
Fọláṣadé Ọ̀ṣuntólú ó ní mi máa ya wèrè pure wèrè ẹ já sítì kò sẹ́ni tó máa mú yín so Yaba pọ̀ òsì òní ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àtàwọn sọ̀ǹgbẹ́tọ́ tó tẹ̀lé bàbá Tinubu ó bẹ̀rẹ̀ lórí Àpábíò wọ́gán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o wèrè Wike ìwọ máa mú ọtí ó máa já sí gọ́tà ìbẹ̀rẹ̀ ní paralysis máa ti bẹ̀rẹ̀ fún ẹ at 58 you are looking like baba 78 ìwọ mọ̀ pálí ẹ̀ ti polúṣo wo mi dáadáa Wike máa tó sọ̀rọ̀ máa fẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó rọ́ lórí burúkú ni ẹ ó pèrè ẹ lọ́mọ Rivers ò ń da Rivers nínú omi Rivers ló máa kú sí o wàá jábọ́ síbẹ̀ ò nílé ìwé jáde jẹ́ ká máa wò ẹ mọ ìyá mi nínú ẹ̀jẹ̀ yìí tí mo tún mú wá fún yín lẹ́ni nìyẹn o ẹ bá mi forúkọ gbogbo senators tó wà Nàìjíríà gbogbo house of rep wọn ti pé 1000 ẹ máa send wọn sí mi ẹ̀yin àwa rí nǹkan tí máa ṣe governor Eno wọ́n ti cancel visa ẹ o l'Amẹ́ríkà n tí mo fẹ́ ṣe fún àwọn tiwa náà nìyẹn wọn ò ní wọ Amẹ́ríkà yìí as long as baba Trump bá ṣì wà ń bẹ̀ á gbọ́ tèmi mo ti ń book appointment láti lọ rí Trump tó bá gbà mí láyè tí Trump bá gbà mí láyè kí wọ́n bá òun sọ̀rọ̀ ayé ẹ̀yin olórí burúkú yìí ayé yìí ti polúṣo mo ń gbé lẹ́tà tí mo fẹ́ lọ rí Trump I'm just a Nigerian Yoruba woman a Yoruba woman pọ́nbélé ọmọ Èkó pọ́nbélé ṣùgbọ́n tí Trump bá gbà mí láyè tí President Trump bá gbà mí láyè kiri ẹ̀yin á máa gbọ́ tó bá possible màá ní kó bá mi jẹ́ kó fídíò ẹ̀ so that màá lè send ẹ̀ sí yín tí Trump bá gbà mí láyè ẹ sọ fún gbogbo àwọn senators yẹn pé wọ́n ti rúgi oyin wọn ò ní dé ìlú yìí owó tán jí Nàìjíríà kan kó sí Nàìjíríà kan máa lọ òun ni mò ń kà lórí kiri yo wọ́n fi olórí agbésùnmọ̀mí jẹ́ chief ló bá tán bọ̀tẹ́ wọ́n fẹ́ pa Kánú sínú jẹ́lì wọ́n fẹ́ dé Ìgbòho mẹ́yìn odi àwọn tó ń jà fún ẹ̀tọ́ orílẹ̀-èdè bàbá ńlá bàbá wọn olóòótọ́ òun ló ṣìkàlù wọn bí aláya bẹ́ẹ̀ ni mo sọ ó lè jẹ́ ẹnu mi lọ bọ̀ tí máa sọ wọn bí aláya bàbá Tinubu President Tinubu kẹlọmú Gúnmi fún nǹkan tó ń ṣe ẹni kọ́ ni Bàlá Mohammed ti ń sọ pé kíbi tó bá wọn lòun lè ṣe sí ṣẹ́mú Ango Abdullahi ti sọ tiẹ̀ kíní kan Usman sọ tiẹ̀ àwọn olórí wọn wà ń bẹ̀ Lamido Sanusi wà ń bẹ̀ o kò kọ́ọ̀bù àwọn olórí burúkú wọn o Ado Bayero wà ń bẹ̀ o ọmọ Fúlàní kò kọ́ọ̀bù wọn o ọ̀tẹ̀yìn wá ń kọ́ọ̀bù àwọn èèyàn tiwa tó ní kẹ́ má pa àwọn ẹ̀ ń gbé wọn ẹ̀ ń lé wọn bàbá Tinubu ó kù díẹ̀ káàtó fún yín ó kù díẹ̀ káàtó ẹ fi ń sọ fún wa lójoojúmọ́ wípé ọmọ àlè ni yín ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín posterity ò ní rántí yín dáadáa o history ò ní do justice sí gbogbo mọ́kùnmọ̀kún rádaràdà tẹ́ ń ṣe lórí ilẹ̀ yìí àwọn wọ́n ń support àwọn ọmọ wọn ní 9 mẹ́wàá olórí burúkú yẹn ẹ lè ní kí Ìgbòho máa wà kó máa bọ̀ nílé ẹ release account yẹ owó tó ní kẹ́ sọ fún láti kóòtù ṣẹfẹ́ kó máa tọrọ jẹ ní ọmọ tó ti lọ́lá tó ti níyì tó ti lógo bàbá Tinubu ohun tẹ́ bá ṣe fún Adéyẹmọ Sunday Ìgbòho ẹ gbàgbé pé ẹ bímọ abẹ́ nǹkan lẹ́bí ṣe yìí ọ̀pá fi wọ́n fún Ìgbòho lọ́lọ́run àbá yín fi wọ́n fún ṣe yìí ṣé ń gbọ́ mi bàbá Tinubu ìyà tẹ́ kọ sí Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ìyà yẹn lọ́lọ́run máa kọ sí Fọláṣadé Òjó yín gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run ẹlẹ́ṣẹ̀ yín ò ní lọ láláyé gbogbo ẹ̀fọ́ tẹ́ ṣe tẹ́lọ́mọ mẹ̀kúnnù nìkan máa jẹ́ bàbá Tinubu Ọlọ́run á fún yín ní ṣíbí àbí fọ́ọ̀kì bó bá dẹ̀jẹ̀ pọ́wọ́ yín náà ni wọ́n bomi ṣan wọ́n fún yín ẹ jẹ́ ẹ yó tẹ́ bá yó tán Ọlọ́run á pe Fọláṣadé á pe Ṣèyí á pe Zainab á pe Abibatu Oyíndàmọ́lá yín tó ń ṣe wérewère bí ọmọ tó ti ṣépè fún á pe Zainab yín á pọ̀ Láyínká yín á tẹ́ tébùlù fún àwọn ọmọ yín náà jẹ́ ẹ̀fọ́ tẹ̀sí fún Sunday Ìgbòho ẹ̀díkà ikàn tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ fún Nnamdi Kanu àwọn ọmọ yín máa jẹ́ ń bẹ́ o kò tí ì yé yín ni o ó ń rú gbogbo tẹ́ bá jẹ́ ti yín tẹ́jọ́ tó pẹ̀lú abíagbá tẹ́gbẹ́ sílé
Olúrẹ̀mí kú ṣe bí àlá. Wàá mọ̀ pé kò kì í ṣàlà. It's real. Hell is a place. Àdúrà tó máa gbà ní kó má lọ. Kó má jẹ́ pé ilé ayé gangan ló ti máa rí hell tiẹ̀. Ìwọ jẹ́ bí ọmọ wọn ń pa àwọn ọmọjúlówó ọmọ Yorùbá. Ó sọ̀rọ̀. Ó bọ́kọ ẹ sọ̀rọ̀. Ó lọ gbé ìwé sí Ilé Ifẹ̀. Ọmọ àlè ìwé mélòó ló kà? Ó dẹ̀ mélòó tó gbé bàbá Jásin, Abraham Adésànyà, bàbá Awólọ́wọ̀ tó ṣe ribiribi, tó ṣe gudugudu méje yàyà mẹ́fà nílẹ̀ Yorùbá. Ìwọ ọmọ àlè ọmọ yánmírín. Ọ̀rọ̀ wa ní kan lọ gbé gold statue síbẹ̀. Tó ń wò bí anemic patient. Ìwọ ní kan gbé kíní síbẹ̀. Dundun ẹ̀ ti láta lórí torí kò fẹ́ jagaban, jaga rubbish, jaga madness, jaga nonsense, jaga insane. Ẹjọ́ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Mo mọ̀ pé ń jọ́ tẹ́ bá rí mi máa ní kan pa mí ni o. What is that? It's a transition from the earth to the presence of the Lord. Ikú ń ṣàrùn kẹlẹ́ ọjọ́ kò jẹ́. Ẹlẹ́fẹ̀ẹ́ máa fi àrùn dùn. Ẹ̀ta bá mú wọn, àápa wọn. Tẹ́ bá pa wá ń kọ́. Ṣẹ́yìn ò ní kú mọ́ ni. Ẹ máa fi kú jẹ́ wa láyà. Ikú is a necessary end. Níbo ni àwọn baba ńlá yìí wà? Wọ́n ti kú dànù. Ẹ̀yin náà máa kú jọ kan. So ẹ máa fi kú jẹ́ wa láyà. Who are you before the Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Only who are you mounted before Zerubbabel? You shall be made plain. Ta ni yín? Ta ni apẹ̀rẹ̀ yín níwájú Ọlọ́run apànìyàn? Ọlọ́run apànìyàn wẹ̀ sí yín dànù tí à ní rántí yín. Ta ni yín? Tí gbogbo yín dùn mọ̀rúmọ̀ wá tẹ́ ń já wa láyà. Ẹ̀rù yóò bá wa, ẹ lọ jókòó yín kalẹ̀. Ẹ kọ́ kọ́là, ewé ló kọ́là fẹ́ kọ́. Who the heck do you think you are? Tí gbogbo yín tẹ́ǹdẹ̀ ń lọ tẹ́ ń bọ̀, tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ ọmọ wọlulẹ̀. Irọ́ lẹ pa níwájú Ọlọ́run àti ènìyàn. Ọ̀túnba tẹ́ni yín níwájú Ọlọ́run. You are like a vapor. A vapor before the Almighty God. Bàbá Tinubu àtẹ̀yìn àmọ́mọ́ wa tẹ́pẹ́ra yín lálágbára ayé. You are a vapor. Tọ́lọ̀ bá lè mú Buhari yín lọ́kọ̀ ní gbogbo gàràgàrà tó ń ṣe. Who the heck? Who the freaking heck do you think you are? Ẹ̀yin tẹ́lẹ̀ sùn lọ́sàn kẹ́ má jí nírọ̀lẹ́. Ẹ ń dún mọ̀rúmọ̀ wa. A ti gbé ẹgbọ́n tí mo sọ fún yín. Ẹ ti wú gé oyin. A ti jọ wọ ṣòkòtò kan náà nínú ìtàn bá lọ yìí. Mo ti fẹjọ́ yín sùn gbogbo àgbáyé. Wọ́n dẹ̀ ti fohùn sọ sí mi. Makani of Canada. The Prime Minister of Canada. Ó lóun ti gba lẹ́tà mi. Gba lẹ́tà wa. Ó lóun dẹ̀ ti fi lọ sí Foreign Affairs Department. Kó túbọ̀ kó fi kaleidoscope wo dáadáa pé kí làwọn ọmọbìnrin yìí ń sọ. Ọmọbìnrin mọ́hùn mi yìí kí ló ń sọ sóhùn. Ó ti dá mi lóhùn. Tó bá ní kí n máa bọ̀ ní kí n tẹ́kọ̀ létí láti Amẹ́ríkà kí n lọ bá ní Canada ni. Professor of law, Dr. P.L. Olumumba, òun náà ti dá mi lóhùn o, ó lóhùn fẹ́ bá mi sọ̀rọ̀, èmi àti co-convener mi. Wọ́n ṣe ń sọ fún co-convener mi ní pé má jẹ́ ká bá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, jẹ́ ká lọ fi ojú kùnù sùn, ká jọ lọ fi ríra wa. Ìgbà mélòó ni ká lọ sí Kenya? Ká lọ fẹjọ́ yín sùn, ẹ̀yin olórí burúkú, ẹni ànù, ẹ̀yin amukumẹ́kọ, ẹ̀yin ológì ní òru, ẹ̀yin apanimáyọ̀dà, ajẹkẹ́nimáyò, ajẹmúni lọ́wọ́ dání. Ẹ̀yin táyé yín ti polúṣo, ẹ fẹ́ payé wa rẹ́, ẹ fẹ́ sọ wá di mùmú, ẹ fẹ́ sọ wá di àgbàdo nógò. Mo nírọ́ lẹ pa. Bí aláya ajẹ́kọ̀ wọlé ẹkùn kó jáde kó rẹ́rìn. Irọ́ lẹ pa àti jọwọ́ ṣòkò kan náà. Ẹ̀yin abiyamọ ayé mo pè yẹn dìde. Ẹ má jẹ́ kó polúṣo ọmọ yín. Gbogbo tí gbogbo yín máa mọ̀ ẹ máa pè o. Èmi náà ń pe Jésù Kristi mi o. Mo ń pè. Ó dẹ̀ ń dá mi lóhùn. Àná. Bí a ní táìmù yìí náà ni mo pè lánàá. Kí n tó pè anybody mo pè. Nígbà tí mo dẹ̀ pè tán, mo ti gbàgbé ẹ̀ síbẹ̀. Mo lọ sínú tẹlifóònù mi. My God, you are good. He is God. My God is an excellent God. Ọba àríbítí, ọba àràbàtà, àrí ìró àlà, alápá kábíkábí, Ọlọ́run alágbádá aná, Ọlọ́run tó ríjà tí ó sá, tó rógun tí ó ṣọ̀lẹ, òun lọ́lọ́run tí mo gbójúlé.
And it's not just big, oh. It's not just large, oh. He's a great God. He's God. He's not just big, oh. He's not just large, oh. He's a great God. And you're me along to my gbójúlé nìyẹn. Ohun tẹ́ bá gbójúlé ẹ máa pè ẹ tẹpá mọ́. Mo gbójúlé the Almighty God, the El Shaddai God. Ọlọ́run alágbára. Jehovah Sabaoth. Ọlọ́run alágbára tó gbógun kalẹ̀, tó tún ti ọmọ ẹ̀ lẹ́yìn. Tó rán ọmọ níṣẹ́ iná tó tún fomi ti lẹ́yìn. Tó rán ọmọ ní ogun tó tún dúró ti lé. Òun lọ́lọ́run tí mo gbójúlé. Nítorí náà ẹ má bẹ̀rù àwọn rádaràdà rédèrèdè yìí o. Tán láwọn fẹ́ payé wa ṣu. Ẹ má bẹ̀rù wọn. A máa pariwo sí gbogbo àgbáyé. A máa lọ, a máa fẹ́ wọn kọ̀. Israeli jáde lábẹ́ Egypt. Àwa náà máa jáde kò ní one useless, decadent, oppressive, emasculated, amalgamated, encapsulated Nigeria. A máa kúrò lábẹ́ wọn Nigeria. A máa lọ jẹ́ orúkọ tó wù wá. Bọ́jọ́ Oòduà la fẹ́ jẹ́ ni gẹ́gẹ́ ni. Bẹ́ẹ̀ Yorùbá ni èdè Yorùbá kúkú ni gbogbo wa ń sọ gẹ́gẹ́ ni. So káwá dúró sábẹ́ Fúlàní kó máa ṣe gbàsígbòsì. Àwọn máa fìtọ̀ fọ́rí, àwọn máa abámàlúsùn. Àwọn ọmọ tó yẹ pé wọn mọ̀ nípa jọ́jọ́ wọ́wọ́ nìkan lọ́mọ̀ kó máa gbórí èèyàn bọ́lẹ̀ kàn ṣàwà pẹ̀lú wọn. It is already 111 years tí amalgamation ti ṣẹlẹ̀. Àárín nǹkan kan nídìí ẹ̀ àwọn olórí burúkú yìí. Ẹ wá ní ká jókòó kájọ máa rẹ́rìn. Ẹ̀yin wèrè kan fẹ́ wọn ẹ̀ ń tẹ̀dílẹ̀ ẹ̀ ń bá Fúlàní sùn. Àwọn lẹ́yìn tó bá màálù sùn tán wọ́n wá bá yín sùn. Ẹ̀yin ọmọ Yorùbá ayé yín ti polúṣo. Ẹ̀yin tẹ́ fẹ́ Fúlàní olórí burúkú ni yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ olórí burúkú ni yín. Olórí burúkú ni yín o. Tó bá sún wọn gan wọ́n gbà wọn mọ́ tẹ́bí fún wọn bẹ́ orí wọn dànù. Wọ́n ti ṣe ní Saudi Arabia. So I'm not surprised táwọn Fúlàní tí Nàìjíríà náà bá ṣe. Wọ́n bẹ́ orí àwọn ọmọ wọn dànù. Ẹ̀yin olórí kórí olórí aláyé polúṣo. Ere ló tún wá ṣe bàbá bẹ́ẹ̀ ò ní sọ̀rọ̀ o. Kò ní kó dìde òun ni the oracle of Yoruba dynasty. Ìyá abiyagba, ìyá rádaràda, ìyá oníkòmọ́kòtò. Nonsensical imbecile. Who do you think you are? Ta ló gbére lulu yẹn gan lé lọ́wọ́. Ẹ̀yin oníwà bàṣà rédèrèdè rádaràda yànnàyànnà játijàti. Ere ló tún wá ṣe. Tí bá tún gbóhùn wèrè kan lẹ́nu ẹ̀. Ìwọ gan London tó wà yẹn ni kò yá jókòó sí o. Torí tí bá ṣí fún ẹ ò ní dá Amẹ́ríkà yìí. Wo lórí burúkú. Ẹ̀yin ìyá òṣì. Ẹ̀yin ìyá tẹ́tí gba bọ̀dẹ̀ fáwọn ọmọ yín. Ayé yín ti polúṣo, ayé yín rùn. Ọ̀gẹ̀dẹ̀ yín ti rà. Ó ti bàjẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ṣe ẹ kú àdúrótì. Ìsàjìnàdù mo máa rí yín bá o. You always encourage me when I see you. I get excited. I get elevated. I get accelerated. Ìsàjìnàdù, thank you so much. A good brother. Thank you. God bless you. So ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ kí n máa lọ ná. Mo fẹ́ jáde. Màá tún máa rí yín bá. Ẹ ṣé o. Olúwa dúró tì. Thank you so much. I'm really excited that I have you as my sisters and brothers. We are in this race to win. Oh, we are in it to win it. Àwa la máa borí. Òkùnkùn kò gbọdọ̀ borí ìmọ́lẹ̀. Òkùnkùn àti ìmọ́lẹ̀. They cannot negotiate. Ní negotiate pẹ̀lú darkness. Bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ̀yin èèyàn mi. Ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè. Thank you so much. You have a wonderful, terrific Thursday. And to you all the glory. Thank you, my people. You are very blessed. Thank you. Ẹ ṣé. Bye-bye. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.